màá dún iná ọmọ ní dún lẹ́yìn ẹni ọwọ́ kí n kó ewu ọmọ ní jí lọ́mọ gbé lọ èmi ò mọ̀ pé ní tí bàbá mi ṣe fún mi tínú mi ń dùn eré ibú gidi ni kì í ṣe ríire ká máa pèèyàn ló kọ kókó ọmọ sì máa ròyàn eléyìí ibú ọmọ kan mọ bájà tó jẹ́ kí n mọ̀ pé ìyà ń jẹ mí mo sì ń jẹ bà ó ní wọ́n ń pè mí ní ọkọ kò sí ro mí kò mí náà wá ronú sí pé ọmọ ro mi lóòótọ́ ọ̀nà wo mú wá lè gbégbá ẹ̀mí kan tiẹ̀ wá ròpin. orúkọ wo ni wọ́n ń pè ọba mi. owó ni kókó. kí wàá ló burú owó ni kókó láti jẹ fún ọ. sọ́ba ńlá àmúlẹ̀ wò mí olórí aṣọ mi mọ̀ wọ̀ tẹ́ ń wò lára mi. má kánjú ọlá ló yẹ ni mo tún fún kó kan fún ọ. wọ́n wá gbénú ara mi rò bẹ́ẹ̀ tí ò tí ì tómi tí wọ́n bí lẹ́yìn mi àìmọye tó ti fi mọ́tò rẹ̀ tẹrọ̀ pọ̀ sí ńlá ẹ̀gbọ́n wẹ́ má bínú ni sẹ́mi wá lè bínú láì lówó lọ. owó ti dé fún ọ níbi tó dé yìí. àṣẹ o. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá wá láì sí sọ̀rọ̀ mo ti mọ̀ nítorí sì fi tó ń létí kò tó wá mẹ́ta ní sí ibẹ̀ lórí odindi ènìyàn àmọ́ ń lò wọ́n. èèyàn. odindi ènìyàn tó pé. ìfẹsẹ̀lẹ́jẹ̀ yìí. owó sì dé fún kí a múra ẹlẹ́ẹ̀kejì bí èèyàn bá kà ọ́ láyà wọ́n wà wá ara rẹ̀ kóra rẹ̀ látòkè délẹ̀ wọ́n wo àwọn ibi tó nípọn lára rẹ̀ tó mọ̀ wípé bó bá kò lára rẹ̀ yóò dùn ó fi ìyìn wọlé. lára mi. ìyẹn la fi ṣe tẹ́lẹ̀ kejì. bàbá ẹ dákun nígbà bá mú hányàn tí mo ní bàbá ẹgbà ẹ lò gbogbo ọ̀nba dé kí ni mo fẹ́ fi sọ ọmọkùnrin gbòòrò. ẹlẹ́gbẹ̀ta ewúrẹ́ bẹ́ẹ̀ láàmú fi ṣe tẹ́lẹ̀ kẹta. ewúrẹ́ ohun àlùjọ̀nù ló mọ̀ lọ fún kò tó burú jù mbẹ́ ni wípé tọ́lọ́ àìwọ àtàlùjọ̀nù ń bá ti ṣe wàhálà ńlá wà mbẹ́. ẹ dákun sí ọ̀sán ni yín máa lọ fún ni àbúrò ẹ dákun. òru mo pẹ́ ń ta pátápátá bàbá aago 9 ni. ẹni à ń ṣe ọ ń wo owó bá dé tán gbogbo ẹni tó bá yọ ń kọ̀rọ̀ ló mọ̀ owó di lẹ́nu. ọmọ ńlá tẹ́lẹ̀ láì tí ì lówó ẹ̀rọ kí bí ọba tún lówó ara tó ṣe gbẹ̀dẹ̀ yọkàn máa sùn ní bí bá sùn lọ tá àjànú retí mi tí ò rí mi ìgbà tí àjànú ò ṣe é kó. wọ́n ní kó ń ṣe àdéhùn láàrin ìwọ àtàlùjọ̀nù lọ sínú yàrá kẹta tí mo ti mú ọ kúrò kan bọ gbogbo aṣọ rẹ lẹ́mẹ̀rún fẹ́ ṣe kan fún mi. kí ló ń ṣe èmi máa bẹ sí ti jáde máa ní. mi lọ tún ló ń ṣe báyìí má tún lọ bí ìtànà. ṣé club tí mo lọ lánàá yẹn ìyẹn mi péra ni mo lọ ṣe ní àbí. mo lọ sọ fún mi pé club lọ lásán. wọ́n mú obìnrin yóò ń bẹ lára ẹ̀ lẹ́mi tó ṣe pé torí ajá mi náà mo bá káàkiri club tí mo lọ relax then àwọn customers wa máa rí wọn bẹ̀yẹn bẹ́ẹ̀ láti ń gba contract. ọkọ mi ṣé mi nìkan ló wá manage. ẹnu fún mi sí. àṣírí ẹ̀fẹ̀. kí ni mo ti dájú ní màtí. ó ń bẹ lára ẹ àwọn ọmọ ìdáná Yẹmí. Yes sir. Yẹmí bọ́ sí ìbàdàn. Yes sir. owó mẹ́ta kò jẹ́ kọ́kọ́ mi ó tẹ̀ wá bíbá ìlànà ìgbà ẹ̀mí ń bẹ̀sì lọ́wọ́ ń gba ẹ̀mí ìjẹ́fẹ́ dárún mẹ́ lójú ló jẹ́ kí wọ́n kó máa lọ kó máa jù. lẹ́sẹ̀ pé ó béèrè mi lánàá pọ̀ mọ́ rẹ̀ sígbà ọ̀gbẹ́ dárún mi lójú. ṣé látàárọ̀ tí Yẹmí ti dé kò yẹ kó tí wàá jábọ̀ iṣẹ́ tí mo rán fún ẹ àbí? ok àkáǹtì mo ní kó ṣe fún mi lánàá dà. Jùmọ̀kẹ́ bá mi gbé àkáǹtì àná yẹn wá. ní pẹ̀lẹ́. nǹkan tá à ń sọ nìyẹn wo ònìyẹn sìn improvement ló ti wà ẹ̀ wọ́n ṣe kó báyìí mi náà hash mọ́ yín but tí mi ò bá ṣe bẹ́ẹ̀ improvement ò ní sí nǹkan sìn wo sales bó ṣe ráàyè sìn. mo really appreciate it kẹ́ put more effort. ẹ lọ padà sọ iṣẹ́ yín Jùmọ̀kẹ́ ibi iṣẹ́ ni wọ́n bọ̀ ló lè chain sọ́rùn bẹ́ẹ̀ yẹn ṣé ó yẹ kí Jùmọ̀kẹ́ lo chain wá sọ́fíìsì. ọkọ mi ṣé ọrùn ẹ ló yẹ kó máa jẹ́ kó múra bó ṣe wù ú ṣé òun ló ń ṣọ́ ni. èmi wo Jùmọ̀kẹ́
kí ni mo fẹ́ wo Jùmọ̀kẹ́ lé. owó olè sọ Jùmọ̀kẹ́ kò sóbìnrin ní Jùmọ̀kẹ́. ó bá mi ẹ̀dẹ̀ bọ̀ Jùmọ̀kẹ́ lé. ọmọ ẹ̀ ni máa tó bá yẹ kí ló kéde. ọgbọ́n ló yẹ kó mú kí ni. àmì ìṣẹ̀ máa lọ sọ fìyìn. ìwọ náà ló lè fọ́ ọ̀sẹ̀. yóò dá mi lóhùn. Láìdé, kí ló ṣe ètò dọ́ọ̀bù rẹ̀? Kò sọjí àlẹ́nu ọjọ́ mẹ́ta rárá. In fact, gbogbo ẹ̀kọ́ mi tẹ mọ̀ nǹkan tí mo lè ṣe. Kò sọjí everything dọ́ọ̀. Kò sọjí àwọn ẹ̀sìn. Meaning what? I thought as much. Mo mọ̀ pé ìwà tó máa sọ ẹ ní ìdí mọ́nì tí Yorùbá pé owó. Kò sọjà. Owó iná ni. Ní ìbáwọ̀ ṣọ́ọ̀bù kan máa kó 20 kó 30 kò sọjà. Ní ìrú kó sọpọ́jà wà ní. Ok, kí ló fẹ́ kí n ṣe báyìí? Mo ní ìdòwò tiẹ̀ change náà. 600. 600 naira. 600 naira. 600,000. Ẹ pẹ̀lẹ́. Kòkòrò jowó 600,000. Ó dá mi ti gbọ́. Dear, please, give me some minutes. Má bínú wá disturb. Mo ṣàkíyèsí kankan lọ́dọ̀ mi ní tí mo kàn mẹ́. Mo ní kí wọ́n ti kó òfìfo ọmọ tí náà kéèsì kúrò níwájú yìí. And the third one is here. Ẹ̀dẹ̀ tó ń mú. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin ò gbọ́dọ̀ máa mú nǹkan tó wà so great jù? Ẹ̀dẹ̀ fi mí rẹ́rìn. Ẹ má bínú pé mo rẹ́rìn. Ṣé torí pé mo ti mú kí ní ìyá mi? Nǹkan tó gbà lé nínú yẹn èmi náà máa ń mu olú ìfẹ́ mu lọ́ọ̀kan yẹn náà ìbọ̀dé ni tó wù mí láti mú yẹn. Torí mi wò pé ọkùnrin sọ́kùnrin ẹlòmíì ò mọ̀ pé bóyá kọ́kàn máa mú nǹkan dídùn ó máa affect body ọkùnrin ju tóbìnrin lọ ìlú jẹ́ kí n mú ẹ má bínú pé ọmọ embarrass I'm very sorry. Ẹ wá má ti fi jókòó. In fact mo really appreciate gan. Ṣé rí kò wọ́pọ̀ nù àwọn èèyàn lẹ́nu ara bíi tiwa yìí ó ṣe irú nǹkan tẹ́ ṣe yìí because ẹ mú mi from Adam ẹ dẹ̀ feel concern pa mi and in fact mo really appreciate ẹ gan kò wá ní ìdá kó ṣe pé irú èèyàn bíi tiyín kákó pàdé lẹ́ẹ̀kan báyìí ká dẹ̀ má ríra mọ́ mi ò bá appreciate ẹ bá lè fún mi ní nọ́mbà yìí No problem. ẹ gbà kémi náà. Kí ni story? Raymond. Sí yín kọ́sà. Owó ni kókó wa. Nítorí náà ti mọ ẹ ṣe kọ́sà. Ẹ sà. Ẹ jẹ́ bí sọ̀rọ̀ sí mi. Àpè yìí. Bẹ́ẹ̀ tẹ̀lé mú àpè yìí. Àpè yìí. Ẹ kú jókòó sísà.
bedroom, mo in toilet mi èrè, mo tún wọ in dining mi èrè. Wọ́n ètò ṣe wá dá dúró síbí ìbàyí tó káwọ́ gbéra. Ìyàwó mi, ó jọ mí lójú gan-an. Ó tún béèrè pé mo dá dúró sí ìbàyí. Tí mi ò bá dá dúró ńkọ́, ṣó fẹ́ sọ pé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Ìwọ náà wò náà wò pọ́tù mi. Adìẹ mélòó ló kún bẹ́ẹ̀ mọ́? Ọkọ mi, ẹni wá wà náà. Àti pé wọ́n jẹ́ yóò sí ìkú tó ń sì kú síbẹ̀ yẹn lédè sí ìkú náà. Bẹ́ẹ̀ tẹ́mi wo bá sí ìbọn ìrètí wà. Dúró náà, ó sọ pé ìrètí wà. Ṣé mi nìkan ni? Adìẹ tán, odò ẹja, kò sẹ́jà kankan bẹ́ẹ̀ mọ́. Ẹlẹ́dẹ̀ mi gbogbo ẹ̀ ló kú tán. Dúró náà, ìgbà wo lókun ẹ̀mí ò ní já? Fẹ́mi wa ò ní já. Ẹni kọ́kọ́ mọ̀ pé ilé ayé ta wà yìí, ó kún fún kòtò àti gegele. Ups and downs lọ́rọ̀ ilé ayé náà. Àti wípé mo believe pé everything will soon come back to normal. Everything will soon come back to normal. How soon? Very soon. Hi. Mr. Ajanu. Uncle. Hey! Èmi ló wá ṣẹ́gun ló ń sá lọ. Ìbẹ̀rù. Ìyẹn kẹsẹ̀ bomi kó tó mọ kígbe òtútù máa. Àwọn ló mú mi báyìí. Ìwé alẹ́jọ́ tó ń gbà. Ìgbà. Ṣé dáadáa lẹ dé? Mr. Ajanu. Uncle Ajanu. Brother Ajanu. Yeah. Uncle. Uncle. Níbẹ̀ ni òtún lọ yìí náà. Kí ló ń ṣe máa yìí náà? Ìyá tí ó ṣẹlẹ̀ sí ẹ̀, ó lè jẹ́ ká wọlé, ó sọ wọn rúùmù láti ẹ̀ka wọlé àkànjókòó sí bíbá. Wo fi yẹn lẹ̀ kí sọ̀rọ̀ yàrá ló bá mi báyìí. Ó máa ń tún wá pàdé yìí ní tí kì bá ṣe pé lọ́rọ̀ tó ń fẹ́ bá mi sọ important bí ní one time yìí náà. Wọ́n àpọ̀ jẹ́ mo lè yí báyìí. Ẹni tí mo wá pàdé ẹni tí mo láì ní yìí tí bá jẹ́ bèmi ò lè wá. Mr. Wolkobo, ètò ìgbà kan sí. Mr. Raymond, kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà? Ètò ìgbà kan sí. Ọlọ́run bẹ̀yẹ̀ má bẹ̀rẹ̀ sí. Ẹ mọ̀ pé I'm always busy every time. Kí ló dé? Ẹ ní bí ó ti ní. Ọ̀hún wú mi báyìí. Ẹ ṣáà rí i pé mo sáré wọlé ni ẹjọ́ òun fọ́ náà bá bẹ̀. Kí ló wá fún un? Ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín sọ. Ìyàwó ìyàwó náà. Ẹ ra títà. Kò lè yé yín. Ìtọ́jú ẹ̀ ẹ́ lé. Kò lè yé yín. Ṣé kò tó bàtà máa ń yé? Àwọn náà lè jókòó. Àbá ẹ̀ máa ṣayẹ̀. Ẹgbẹ́ ṣé ń wò mí? Mo ní fish. Mo ní fish tree. Mo ní poultry. Mo ní big green. Mẹ́tẹ̀ẹ̀ta ni mo ṣe papọ̀. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nǹkan ò lọ déédé mú. Gbogbo ẹ̀ ló pẹ́ kú tán. Àwọn adìyẹ mi, tẹ bá mọ ẹni tó kù ń bẹ, ó ṣe é kà. Tẹ bá wọ àwọn ẹlẹ́dẹ̀ mi, out of the 50 tí wọ́n ní, bóyá ní tó kù tó mẹ́ta mọ́. Àárọ̀ àná tí mo dé fish pond mi, gbogbo ẹja lè fò ní. Kí ló wá lè fà fún máa kú bẹ́ẹ̀? Ìgbà tí mo fọ̀rọ̀ láwọn èèyàn, wọ́n ní pé iṣẹ́ àwọn àgbà máa ní. Joy. Máàmì tí mo lè sọ fún dàgbà, wọn bá wá gbé. Dáàdì mi dẹ̀ ní, wọ́n ti kú. Ó ti gẹ́ẹ̀tì yín. Àwọn àgbà yẹn, àwọn kópa ní mi ò mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Wọ́n láti ọmọ ẹ̀wọ̀n ẹ̀yìn. Wọ́n ṣe nǹkan tó máa ń fojú rí ni. Àbọ̀ máa ń kọ́ sórí pé àjẹ́ lè mi o. Ó ti gẹ́ẹ̀tì yín ni. Ẹ mọ̀ tó máa wá ṣe yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ mi mọ̀ pé yẹn ni. Ẹ jáde wọ́n náwọn àgbà ni. In that case,
ok ẹ wá rí mi nílé ṣé mo pé irú bí tá a wà yìí eré àtọ everybody wà ní àwọn èèyàn lè hangara nǹkan máa ṣèwádìí tí wọn àmì nínú ẹni àmì èèyàn nínú àwọn èèyàn wọ́n lè máa sọ pé bóyá ẹni tó dẹ̀ ń ṣe yín ni òun náà tó lè wà kó wá ṣèwádìí nígbó náà ọ̀gbẹ́ni kó má ti tẹ̀ kó bá ṣe ẹ wá rí mi lé kásà àwọn ọ̀rọ̀ kan tí a máa sọ lọ́dọ̀. títí jáde èmi náà máa ń jáde mi ò sábà dúró lé ikú nǹkan ìyàwó mi sì máa ń bá mi jà lórí pé mo jáde mo máa ń lọ club mo máa ń lọ sọ́ọ́ ibi iṣẹ́ mo dẹ̀ máa ń lọ sóde. ìyá ń lọ club ẹ̀dẹ̀ ń lọ bí iṣẹ́ ìjáde nìyẹn ẹ̀bí yín kọ́ mo ti sọ pọ́n gẹ́ẹ̀tì yìí tó bá lè ti gẹ́ẹ̀tì yìí bẹ́ẹ̀ yẹn kò kí ń mọ tó ń ṣe mọ́ tẹ bá dọ́dọ̀ mi ọ̀rọ̀ sì kò ká máa ṣe. ẹ mú nǹkan. a ní olè mú nǹkan kí n mú nǹkan. ẹ má jẹ́ kó pẹ́ tẹ́tù wá bá mi. ọ̀la mi àti ọ̀rọ̀. ókè ìgbẹ́ 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 wá bá mi. a ti pè ní dáa. lórí ọ̀rọ̀ lè ṣe wáyé dẹ̀ tábà ní ká fojú ní wò á ti wá níṣẹ́ yìí ó tọ́jọ́ mẹ́ta arẹ́ni tó ti lọ́dún mẹ́ta arẹ́ni tó ti lọ́dún mẹ́rin at least ẹni tó lò kéré jù ní yín ló lọ́dún kan gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ ta wá yìí irú ẹ̀ ò ṣẹlẹ̀ sẹ́yìn wa ṣé kàn ṣe pé kan nínú yín ní ẹ̀yìn tẹ̀ dúró ìlú gbàbọ̀dé fún iṣẹ́ wáyé ṣá. ẹ sọ̀rọ̀ sí. ọ̀dẹ̀ kọjú sí i ṣé mi jẹ́ lábọ̀dé ni. èmi ló mọ̀ wípé wàá sọ bẹ́ẹ̀ o. ní sùúrù ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká fa nǹkan tẹ́mi àkàsọ fún yín ni pé ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ wọn níta kò ṣiṣẹ́ nígboro o eléyìí tàlẹ́ ń ṣe yìí at least àṣeyọrí tọrọkọ́bọ̀ àdúgbò lẹ́nu so anyway ẹ padà sẹ́nu iṣẹ́ yín. ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ní iṣẹ́ yìí tó ti bàbá ṣe ṣe iṣẹ́ oníṣẹ́ àṣọ máa ṣe tiwọn. mo ń listing sí ẹ dáadáa pẹ̀lú ọ̀rọ̀ business tó sọ yìí èló ni wọ́n sọ pé ó máa parí ẹ̀. nǹkan tó ṣe kí n ti lọ sọ́dọ̀ rẹ̀ mi lánàá ó dẹ̀ sọ fún mi pé kò ní like 200,000. ṣé oṣù ọ̀pìn 200,000 yẹn tá a bá san jáde tá a fi bẹ̀rẹ̀ business kì í ṣe pé a kàn waste owó yẹn bíi pé à ń sọ sí buhatu ni mo béèrè torí ó mọ bí ó kéde tó lè ná owó jáde mo máa ṣe finance dáadáa 200,000 yẹn kì í ṣe púpọ̀ jù fún mi láti fún ẹ ṣùgbọ́n. ìjọba táwọn ẹ̀ ọkọ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó wà náà ni. ọ̀rọ̀ ẹ̀ máa ń yé. bàbá ẹ̀ẹ́dẹ̀ tààrẹ balẹ̀ wọ́n ti sọ pé ó lágídí tó bá fẹ́ proof stubborn kò kọ́ tán kó dání lóbi ṣeré o. Idiot! When I'm talking you keep move. Ọ̀yọ́ ní wọ́n lò níbọn àbí. ṣáwọn ilé. irọ́ ni bó ṣe máa ń pa ẹ̀rọ wọn kiri wọ́n tún ti dé nìyẹn. ẹrù tó ń bẹ lọ́wọ́ ẹ̀ kò náà á gbà ọ́. kò sẹ́rù owó yẹ. kò sẹ́rù. tàtẹ mú wọlé kó gbó mi síta náà. Hey boys, ẹ̀rí nǹkan tí mo rí ṣá. Jídéjọ. Ìyàwó mi ni. Front view ni mo rí. Tọ́ọ̀nù, jẹ́ kí n wo back view, jẹ́ kí n wo. Yéè! Ẹrù rẹ̀, ọ̀yà bọ́ sílẹ̀, bàbọ̀. Ìtẹ̀sọ́jọ́ bọ́ sílẹ̀, ọkọ̀ wa bíbá ẹ̀, súnmọ́ mi.
ṣé mo ní màá mú ni bẹ́ẹ̀ tán yé ẹrù rẹ̀ ọmọ. ló ṣe rí dáàbò bàbá. ẹ̀wọ̀ ilé ìdúdú yàtọ̀ ebi yẹn ṣọ́ àlọ́ ẹ̀ ẹ̀jẹ̀ ká lọ. mo ti wà ní olé ọba náà mi ò fẹ́ ní ìbòdì. jáde ni ọba ti pè mí kó tó máa bọ̀. àyà mi jẹ́ wà pa láwọn ti dénú gèdè tó bí. afa ó ṣe o. mo ò gbọ́ ilé òsì kankan. ẹ ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀. kí ló wà pọ̀. mo rò. rọ́b. nígbà wo. tó o pé mo sọ fẹ́ kí mo fẹ́ mú kan. ẹnì owó yẹn. mo ṣe ń gbé dénú ilé. mi ò mọ̀ bóyá ìfúnmọ́ ìfọ́ọ̀mù wọn ni o àwọn ti àtàchì àwọn kan sí àdúgbò tàbí wọ́n ń trace labour wọ inú ilé èmi àti madam tàkùrọ̀sọ nínú ilé bó ṣe délé ẹrù tèmi gbé wọlé o ẹrù tàwọn ni wọn kọ́ fẹ́ máa bá wọn drag ẹ̀ pé nǹkan lẹ́lẹ́rù wọ́n sì lọ jáde. ìgbà wo yẹn. pátápátá. ṣé wọn harm anybody. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n madam nìkan. kékeré. rape. wọ́n rape madam. ṣé tí wọ́n ti mú madam lọ sọ́dọ̀ mo ti kó lọ sọ́dọ̀ wọ́n ti fọ́nú ẹ̀. fọ́nú ẹ̀ gbé tètè wọ́n. lórí burúkú mà làwọn pípọ̀ yìí náà. kò tètè rí mọ nǹkan tó ń rí sọ báyìí wọ́n dẹ́ mọ̀ pé níbi tá à ń lọ ìyẹn tún wá ká wa mọ́ lókùnrin ẹni jẹ́ ká tún tètè wọlé ká jẹun sí kan. àwọn pípọ̀ yìí dẹ̀ mọ̀ bí tí ẹ kọ́ máa lọ wọn nílò. thank you the main problem tán ní nìyẹn ẹ wá àlébù wọn ẹkọ́nọ́mì ọ̀dọ́ wa gan-an ṣé kò yẹ kò tọ́ sí pé ká máa ṣe pé bẹ̀tà wa tó jẹ́ pé àtúnṣẹ̀ṣẹ̀ rawọ́ sọ́lọ́run àwa ló yẹ ká máa fún problem yẹn. ẹ kí ló fẹ́ kí n ṣe báyìí. ọ̀rẹ́ mo wà sàlẹ́dì ni mo wá nídìí tó kí n mọ nìkan mọ́ ní. ní òun ṣe problem tó kàn máa kù ni pé let me see what I can do. okay tó bá di ìrọ̀lẹ́ ọ̀la latest by 4 wọ́n bá mi ń lé ìrìn tí mo fẹ́ rìn láàárọ̀ làyẹn máa rìn tiẹ̀ pẹ̀lú ẹ̀mí gbogbo yẹn yọ ni. bá mi kí màdàmú ọlọ́run ní jẹ́ ọyẹ́ bẹ́ẹ̀. àwọn olúwa lè fóònù wọn pé nǹkan bọ̀. ó yà mí lẹ́nu. Okay, now something where you gonna hear from somebody. The name Angel. Give me this track. Very interesting. I beg. What do you feel about this song? What is this song? Bye. Hear this song. Get it. Set in my heart and in my soul, everything is alright. How they can pay, oh I lay me, Olúwa mi, Baba mi, mo tún sọ wípé. Set in my heart and in my soul, I feel so glad. How they can pay, oh I lay me, Olúwa mi,
jọ torí Ọlọ́run bóyá ògùn owó lẹ ṣe ni àti ẹ̀mọ́ àti kẹ́ ṣáà máa ṣe bí ẹni pé kíní kí ló dé tálíkà ló èèyàn ní wà lọ́dẹ̀ sámi sí lára bẹ́ẹ̀ tínú bá bí yín kúrò lé that does not mean anybody tẹ bá wá pàdé lẹ́ẹ̀ máa gbà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bó báyìí ata omi sí lẹ́sẹ̀ ẹ̀bí tábà ká sí lójú kọ́. ẹ máa gbé pàtó wọn náà àǹtí dàbà mọ̀ ọ̀tẹ̀ máa sọ ìgbẹ́ta kẹta ẹ máa bí ẹni ṣáàjọ tẹ́bí inú kò lé tẹ́lẹ̀ ni. àwa náà máa rú yín ọkọ yín tẹ́ lóyún fún ọ̀rọ̀ sí gbà á. hello ẹ wá gbà owó wà ń bí àwọn. wá gbà ẹ wá gbà. èmi tọrọ lọ́wọ́ yín àbí mo sọ fún tẹ́tẹ́ sí lọ́wọ́ àti ẹ̀mí yín kọ́. Màdàmú ti tó. ẹjọ́ torí náà ń ṣe ẹ̀gbọ́n kan tó ń sọ ní. Ẹjọ́ ó ti tó. Ó lè rí ọkọ gbé. Ó yẹ kó bínú sí woman náà. Dẹ́gbà gbẹ̀gbọ́n ló yẹ kó sọ. A ti bẹ̀ kí ló tún kù. Irú èèyàn rẹ̀ dáadáa wo lélẹ́yìn náà. Àìjà bí. Ọlọ́lá máa pè ẹran níṣẹ́ ẹ̀dá mi tètè là kẹ́dá ọlọ́lá máa pè ẹran níṣẹ́. àníjó fújì lárinrin ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà ẹ lè wá ọ̀sán-ìdè kẹ́ máa jó. Hello. Hello. Hello ta ni ẹ o. Sísọ ọdún ayọ̀ ni. Ọdún ayọ̀. Bọ̀ nọ́mbà ẹ̀kọ́ ló lò iná. Òótọ́ ni mo ṣe rántí pàdé lẹ́yìn. But ẹ gbọ́ anything. Pé kí ni ẹ? Ìròyìn tí mò ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí. Wọ́n ní mọ́tò tó ń kó àwọn ẹ̀dìyẹ ẹlẹ́dẹ̀ pẹ̀lú oúnjẹ ẹ̀dìyẹ sáré mọ̀bọ̀. Wọ́n ní everything ti bàjẹ́ lọ́la tẹ̀sí gbogbo wọn ti bàjẹ́ bíbáyìí. Mọ́tò tó ń kó wọ́n bíbáyìí. Mọ́tò tó ń kó ọjà àwọn adìyẹ wa. Ó l'accident. Irọ́ yé hello gbèsè mọ́tò ẹ gbà mí kí ló lè díà mọ́tò lásìlẹ̀ yé yé. mi ni mo ránṣẹ́ pé yìí kò dẹ́ ṣe pé bọ́ yóò le jù tàbí pé bóyá nǹkan kan ẹ̀yin náà kì í ṣọmọdé mú ẹ ti bá mi ṣiṣẹ́ ń sìn ilẹ̀ ta sí díẹ̀. Sẹ́yìn náà bá ẹjọ́ náà àwọn méjì yòókù yín dà. ẹ̀yin náà lẹ́rọ wọn lẹ́sọ̀. It's true. Sorry. Sẹ́yìn náà bá wo bọ́ọ̀kì iṣẹ́ tẹ̀ ń ṣe ń sìn àti tẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa rí pé yàtọ̀ wà ń bẹ̀ gan. Nítorí ìdí èyí mo wá decide láti take step kan. No ìgbà mo fẹ́ take step máa rorò kúrò kú bẹ́ẹ̀ mo fẹ́ dá yín dúró mi ò dá yín dúró because èmi náà gbọ́dọ̀ fọ̀rọ̀ lóra mi wò torí pé tẹ bá kú wá náà gbogbo yín lẹ́ẹ̀kan náà síbi iṣẹ́ yìí ẹjọ́ lè máa rò iṣẹ́ lè má lọ bó ṣe yẹ kó lọ nítorí dè mú àrí pé òkè ó fẹ́ tà kí ẹ pínra yín sí méjì táwọn kan bá wá lénìí káwọn yẹn rest lọ́la táwọn míì kan wá lọ́la but one thing no ẹ mójútó ṣẹ́ mi o ìwọ̀nba adìyẹ tó kù àtẹja àti ẹlẹ́dẹ̀ nǹkan kan tún gbọ́dọ̀ ṣe wọ́n o àbí mo rẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ láàrin yín. sà ṣé kàn ṣe pé ẹ̀ ń bínú sí wa ṣá. wọ́n fẹ́ ní ìtàn fífẹ́ kí n sọ yẹn bínú kẹ̀ tí bá fẹ́ bínú sí yẹn kí n sáàkíyìn ni mi ò jẹ́ bínú sí yín. tó bá ṣe pé ti kọ́kọ́ wá yẹn ni ìyẹn ò tún ṣiṣẹ́ tẹ̀mí mọ̀ àbí báwo àárín nìyẹn wà ẹ̀yin ni kẹ́ ẹ lọ kẹ́ wá fún mi lábọ̀ bẹ́ẹ̀ bá ṣe pín mọ́sọ̀ ìwọ o lè wá fún mi lábọ̀ ntẹ̀ ọgọ́ ẹ máa lọ síbi iṣẹ́ yín. lọ́wọ́ tí mo wà yìí tó bá ń gbọ́ ògbéwúdé. oúnjẹ ìyẹ̀dá ló ìyá ló bá ń bẹ̀jọ̀. ọ̀rọ̀ bó ṣe lọ tó gbà. nàìjíríà ń yẹ̀yẹ̀ látàrí. ó sùn bá jẹ gbà. wọ́n bá wo.
Bàtí bẹ́ẹ̀. Kò sí ìyẹn kan, àwa kàn ní àwa gbatẹ́gùn bí báyìí ni pé ká máa ṣe fàájì. Ọ̀fọ̀n ni wọ́n ṣe wá ní kẹ́ máa ṣe fàájì ni. Tí ó bá ní ìwọ̀n tó ṣe lọ́fíìsì ní oníṣòwò kẹ́ máa ṣeré ńlé náà. Broda ìwé má dànù ìjà rẹ̀. Ṣé rí ẹni tó mẹ́ta yìí nǹkan kan ṣẹlẹ̀ lọ́fíìsì wa? So àtìgbà yẹn náà ti sọ lọ́fíìsì wa pé ká máa ṣe one day more rest. So táwa ti wá síbi iṣẹ́ lónìí, àní wá síbi iṣẹ́ lọ́la. Ìyẹn ló fà á tẹ́ fi lè wá ta fi ń ta yìí. One day one rest. Má bínú kí n gan ni nǹkan tó wà ní kọ́nà. Kò ṣáà lè bọ́ sí kọ́ni tí mo ẹ̀yin staff ẹ̀ máa lọ lé o. Ẹ máa fi one day one rest. Ẹ wò tábàjọ pé ó yé wa, a parọ́ fún yín ni. Nígbà tí wọ́n gbófin yẹn gan dé, àwọn kọ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọ̀dẹ̀ tó wá dá tó wá bọ̀, á rí pé kò sẹ́ tọmọ tó mọ ẹsẹ̀ ẹnu wa. Nǹkan ní ká máa lọ lé náà ní ká máa wá lọ́jọ́ kan, ọjọ́ kejì. Ìdí tẹ́ bá ń bí ni ẹ̀ tàbí ṣe fàájì. Ẹ wá mọ̀ wọ́n ti wá fún ní one day one rest. Another case ẹ̀. Lórí ẹ̀sìn nìkan, staff ẹ̀ sì ní pé kí n máa ta ìdárò. Ṣé kò tó lè ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe? Ṣé kò bẹ̀rẹ̀ sí ní mọ̀wé ká gbèsè ọ̀gbìn tọ̀ torí pé ẹ̀ṣin kankan ọmọ yìí pé tọ̀ ìkan pé má wọn kò ní ṣe ẹjọ́ torí ọlọ́run tó bá yí ká díẹ̀ ìwọ̀n lóru mi lọ wọ́n máa tó múná dé sí i o. Àwa náà máa kó lẹ́sẹ̀ ẹ dé gan. Ẹ yà kó ẹ kó. Ìwọ náà tilẹ̀kùn tó fẹ́ tí kò jẹ́ ká lọ náà. Ó ṣe àlọ́ ṣé ibi tá à ń lọ yìí? Ọmọ àgbà bẹ́ẹ̀ yẹn. Wálé báwo ẹ mọ̀ rí mi. Ọ̀rẹ́ wa ni colleagues wa ni ìfá àtúntò ṣiṣẹ́ lọ́fíìsì kan náà ni. Ṣé ẹ̀ mọ́ ni ẹ̀gbọ́n? Wọ́n náà dẹ̀ sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ kí ló fẹ́ kí n sọ? Mi ì lọ́rọ̀ láti sọ. Ọ̀pọ̀ tó tọ́ sí gbẹ̀gì ló jẹ́ kẹ́lẹ́kẹ́tọ́ kẹ̀dà ni màá rí yín. Àrùn kan ń ṣe àwọn ẹlẹ́sìn mẹ́sàn-án wárápá náà pé tó bá ṣe báyìí bù kí ọmọ kó lẹ́nu gbà rí pé àgbà tó bá tó fi ilẹ̀ báyìí ẹ ọmọ pọ́sẹ̀ bá bọ́ ní omi tí wọ́n wó tẹ̀ bá tẹ̀ sọ bẹ́ẹ̀ lọ́rùn ṣe mọ́ ṣe rí ọwọ́ bẹ́ẹ̀ lára rẹ o. Bẹ̀ẹ̀tẹ̀ ẹ̀gbọ́n mi gbogbo bá ti jọ máa ń lọ tá ń káàkiri tá ń lọ sóde irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí rí náà. Bí ẹjọ́ lọ pátí ni tẹ bá lọ pátí tẹ bá ṣe páyà báyìí lásán tó bá rú báyìí gbé yóò àmọ́ rárá ìmọ̀lẹ́ ẹgbẹ́ òsì gàgà yà tó yẹ bẹ́ẹ̀ yóò sì mọ ìjọra rẹ̀ mọ́lẹ́ olóhùn ní jẹ́rìí lọ pàdé rẹ̀ ẹ mọ́ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ o ẹ wò látò mi lọ ẹ mọ́ tẹ̀lé tó bá gbà báyìí kẹgbà báyìí lọ ẹ má fi ṣí bí ẹ̀tà bàbú ẹ̀ jẹun o ẹ ti gbọ́ oya ẹ má gbàdá mi tó gbẹ́ má gbà báyìí o gbà báyìí báyìí ẹ má lọ báyìí ẹ má lọ báyìí ẹ jẹ́ ìdí kọ́nà. Ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ lọ náà ṣe rí gbogbo iṣẹ́ tẹ́ ṣe fún mi tẹ́lẹ̀ ó kúkú ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mò ń rí owó lọ́pọ̀lọpọ̀ èmi náà wá wò pé kí n má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá kí n má fi jẹun tó bí mo ṣe ń rówó yìí náà mo tún wá ń try láti invest sí another business mo gbìyànjú láti invest owó yìí ṣùgbọ́n bí mo ṣe invest lórí àwọn nǹkan yìí náà pàbó ló já sí mo kàn lè ṣàyẹ̀dé jí ní àárọ̀ ọjọ́ mi kí n dé odò ẹja kí n bá àwọn òkú ẹja kan lé èfò lórí omi ìjọ mi mo lè dé pọ́tírì káàdì ẹ̀ ti kú lọ àìmọye ẹlẹ́dẹ̀ ló ṣe pé wọ́n ti ṣòfò dànù ọ̀gbọ̀n yìí wá rú mi lójú wọ́n wò pé kí n wá bẹ̀ yẹn àfà mi bẹ́ẹ̀ ti bá bẹ àwọn bẹ ọlọ́run bóyá ìyípadà ó wà àfà ó kó gbèsè mò ń lọ ẹ̀. ajẹ́pá ṣe ìṣàrà lórí ọ̀rọ̀ náà ni láti mọ pàápín tó ń ṣẹlẹ̀ gan-an. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره. Àfà Abdulrahman ẹ mú kan nínú tẹ́sibí yìí ìtọ́kàn yín bá ti mú gan-an nínú ẹ̀ òun ní kẹ́ ẹ fọ́kàn. Àfà Abdulrahman àdúrà tí ó gbà ẹ̀ṣẹ̀ ló fà ó dájúdájú ó ní àwọn ìwà kan tẹ́ ń hù sínú Ọlọ́run òjò sí àwọn ìwà kan tó ń fọ́ Ọlọ́run òyọ̀nú sí tó ń jẹ́ bí ẹ̀ṣẹ̀
òun ló ń fa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ sì ní láti tọrọ àforíjì ní kíákíá. Lọ́jọ́ kìíní àná tẹ́ wá sọ́dọ̀ mi mo yan àwọn iṣẹ́ 5 kan fún yín tí Ọlọ́run pa wá láṣẹ nínú àlùkùrán wípé kẹ́ ẹ máa ṣe àwọn iṣẹ́ 5 yẹn. Quran chapter 3 verse 133 to 136 níbi tí Ọlọ́run ti sọ pé bismillahir rahmanir rahim wàsáárè ìlànà gègéra tó ní rọ́ọ̀bì wàjánà tó àlejò àsàwọn wá ti wà dárí búdà tí ń lílí mú tẹ̀kín lọ sílẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọba mo ní kí ẹ sáré lọ kọ gbogbo àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ kan tẹ́ ń ṣe tínú Ọlọ́run ọba tí ó dùn sí, mo ní kẹ́ lọ kọ gbogbo àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ kẹ́ má ṣe mọ́. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ mo ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá sẹ́yìn kẹ́ lọ tọrọ àforíjì lórí ẹ̀, àforíjì tó mọ́ tẹ̀ ní padà ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ni mo wá sọ pé gbogbo àwọn nǹkan tẹ́yìn ti ṣe tẹ́ mọ̀ bó ti bàjẹ́ látọwọ́ yín, bóyá ẹ pa ẹ̀dá kan lẹ́kún ni o àbí ẹ hùwà kan tó ń kónira bá ẹ̀dá ẹnìkejì ni. Mo ní kẹ́ lọ ṣàtúnṣe sí gbogbo ọ̀nà náà, kẹ́ fọwọ́ yín tún ṣàtúnṣe síbẹ̀. Ìtó bá jásí pé ẹ lè fọwọ́ túnṣe ń bẹ̀, mo ní kẹ́ fi ọ̀rọ̀ ẹnu túnṣe. Ìtó bá wá jásí pé ẹ lè fọ̀rọ̀ ẹnu túnṣe, ẹ sì lè fọwọ́ túnṣe ní kẹ́ túnṣe látòrí ọkàn yín. Kẹ́ jẹ́ kọ́kàn yín mọ́ kẹ́yìn gan kẹ́ sunkún ti Ọlọ́run lọ́rùn pé ẹ dára yín lẹ́bi pé ẹ wúrú wà bẹ́ẹ̀. Kẹ́ sì wá máa ṣètọrẹ àánú fáwọn èèyàn. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí mo pa yín láṣẹ pé kẹ́ máa ṣe fọ́lọ́run pa wá láṣẹ nínú àlùkùránì ni mo ní kẹ́ máa gbé ìbínú mi, ẹ má máa bínú sáwọn èèyàn mọ́. Àwọn tó ṣẹ̀yìn mo ní kẹ́ lọ foríjì wọ́n. Tí mo wá sọ pé ẹlẹ́ẹ̀karùn-ún nínú ẹ̀ ni Ọlọ́run sọ pé kí ẹ máa ṣe àdúrà tọ̀sán tòru. Pé kẹ́ máa jẹ́ kí wákàtí 5 yín kó máa pé kẹ́ tí máa jí lóru kẹ́ máa ṣàdúrà kẹ́ máa ṣèbádà kan náà. Lẹ́yìn ìgbà náà kẹ́ wá ní sùúrù. Sùúrù yín ni òpó tó ẹ̀ tún ṣe gbogbo àwọn nǹkan tí mo ní kẹ́ ṣe. Àfà lóòótọ́ lọ́jọ́ tí mo wá wọ́n ní kí n ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ka sílẹ̀. Mo gbìyànjú àfà àmọ́. Sáré ṣe àdúrà tó máa ń ṣe ní ojoojúmọ́.
Madam, ẹ̀yin ni ẹ̀rọ àmà. Ẹ̀jọ̀ fún mi ṣètò kan mọ́. Laura, ẹ ṣáà má bínú sí wa. Dọ́dọ̀ ọmọ àtọ̀tà láì fi ìṣòro fẹ́ gbé lọ sí mọ́dálẹ́sì. Ó ṣe náà sọ ẹ lọ bí má ti gbàgbé ìbọn gbà mí kò máa ń ràn mí lọ́wọ́ láti lè rántí. Jọ tó ṣe wá ń lọ yẹn bá mi yọ̀dọ̀ alájí. Mo sọ fún ẹ pé màá wá rí wọn. Bí òbí wọn ti jáde ẹnu rẹ̀ màá pè wọ́n tó gbọ́. Ṣé torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni? Agbóúnjẹ fẹ́rẹ̀ ò jẹ. Ẹni tí o mú ṣe, ibùdó tó bá pé aago ẹ̀gbọ́n tó bá ti bá lọ fún gbé kọ́ ọ. Owó ti sún èmi ò kí má bí èrè ọ̀rọ̀ kó má dà mí lóhùn. I'm fed up. Gbogbo tiẹ̀ kò ju pé wá ká ṣe kíní kan wá ń bí oúnjẹ nìyí ẹdún ṣé oúnjẹ lọ̀rọ̀ mi kàn gbogbo ẹ̀ náà ṣé kò mọ tó ń ṣẹlẹ̀ kò mọ tó ń lọ ṣó yẹ kọ́ mi ẹlẹ́ran máa jẹ gbogbo ẹran àbódìgbà tó máa láṣọ bá wá wà kìsà ká tó wà nǹkan ṣe sọ̀rọ̀ ara wa. àti pé ọkùnrin ni mí aláti ṣe gbúdọ̀ máa ti ṣe ara ẹ̀. Mama. Come on. Have your seat. Jókòó now, calm down. Hey boys, relax. Because ojú tí mo ń wò yìí, ojú ẹni tó lè fún wa ní problem rárá. Àbí ṣé wà fún wa ní problem? Ṣé mi ò sọ? Ó ní rárá. Mama. Tí o bá fẹ́ kí n ya map of Nigeria sẹ́ lára ọ̀rọ̀ ti Africa kó cooperate kó ṣe promise ni o. Wòmí dáadáa wòmí náà kọ́mọ pàtí aláàjì tó lọ lánàá ọwọ́ àwọn abẹ́ o adẹ̀rí gbogbo nǹkan tó jù ọpẹ́lọpẹ́ ìbálòwà ló jẹ́ ká mọ iye tó tó òbí báyìí àwọn tí wàá dé nìyẹn o àbẹ̀rù wa àbí ta ló lẹ́rù. alo ni na. ṣe na balùwà tẹ̀lé lọ́nà. madam kuma tó bá make attempt láti tẹ̀ wọ́n máa fi kàn forí ẹ̀ bóyá.
ìtọ́lò náà nìyẹn kò dáná ẹ̀ ìyá kí ló máa gbó yẹ bàbá máa fún níṣà èwo ní tẹ́tẹ́ ẹ̀ náà bọ́ fún àwa la ní ìnà ọ̀. oyè ni ìfà olókun ríà. ẹ̀yọ́ máa yé olùkó yẹ kó yé yín náà ojú òkìrán rẹ̀ wà kó yé kí ni ìwọ máa kàn kí lẹ́fẹ̀ẹ́ ẹ̀wọ̀n mi olùbẹ̀ jáde. bàbá àgbàlá ayé ẹ̀rẹ́ ṣe kí nìyẹn. ó yẹ kó yẹ àbí wọn náà rí ni ó yẹ kí iṣẹ́ fẹ́lẹ̀ yìí lọ́nà yà nà fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí nà fẹ́lẹ́fẹ́lẹ́ kí ló ń ṣe ẹ gbogbo eléyìí tó tó mọ́ra kí ló fà yẹn tún kí ní jọ tún jọ bóyá díjú ẹ ṣé màá wá tún kí ní síta wàá máa wò tọ́tọ́ sí mi. mo fẹ́ kẹ́ mọ̀ pé omi tí kálukú ó mu nílé ayé kò ní ṣàn kọjá tó bóyá ipò kan là ń lé ni àbí nǹkan la fẹ́ kó jẹ́ tiwa ni tásìkò yẹn bá tó á jẹ́ tiwa. The same thing ló ṣẹlẹ̀ sáwọn olóṣèlú wa tó jẹ́ pé bóyá wọ́n ń wá ipò kan àbí wọ́n ń dupò kan wọ́n fẹ́ kípò yẹn kó já mọ́ àwọn lọ́wọ́ wọn ò ní kọ̀ láti gba ẹ̀mí ọmọlàkejì nítorí kíkò yẹn lè jẹ́ tiwọn àbí láti ṣe nǹkan tí ó pa ẹ̀dá kan àbẹ́dá mi lẹ́kún nítorí kíkò yẹn lè jẹ́ tiwọn nítorí pé dájúdájú ipò tí ẹ̀dá kan tó bá rìn nípa ẹ̀ tí kò yẹn já mọ́ lọ́wọ́ yálà ó rìn nípa ọ̀nà èṣù ni àbọ̀nà míì tí ọlọ́run ò yọ̀nú sí tí kò yẹn bá ti jẹ́ tiẹ̀ dájúdájú tó bá rìn lọ́nà ọlọ́run tí kò yẹn á padà jẹ́ tiẹ̀ náà ni. No! No! Hey boys! Gbogbo ọ̀rọ̀ kó la ṣe sọ ní ojú àwọn ọmọ ayé kéékèèké bí ilé ẹ̀wọ̀n jẹ́ sọ fún yín ilé tẹ̀wọ̀n lẹ̀ kò ṣe ìta lè jẹ́. Àfa Abdulrahman báwo lè ṣe báyìí nígbà wo lè ṣe báyìí àtàwọn olè lọ ṣe báyìí. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. lóòótọ́ bí a ṣe kó gbogbo ẹrù tán. ilé tẹ̀wọ̀n lẹ̀ kò ṣe ìta lè jẹ́ wá pẹ́ wá kọ́ ẹrù ẹ̀ sílẹ̀. ẹ bá mi ẹ jẹ́ ká lọ tẹ̀lé mi. Sùúrù yìí ni ò pọ̀ tó ìbàjẹ́ pẹ́yìn ṣe sùúrù ní gbogbo nǹkan tẹ́ ń fẹ́ gbogbo ẹ̀ náà ni yóò padà tó yín lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ní kò tó yóò padà ṣẹ́kù sùúrù yẹn lẹ́wàá padà sí o ẹ wàá padà ẹ wàá ṣe sùúrù yẹn dáadáa gbogbo àwọn ṣẹ́ márùn-ún tí mo ní kẹ́ wá ṣe ẹ wàá túbọ̀ wá ṣe pẹ̀lẹ́ mọ́ ẹ máa ṣe lẹ́yìn sùúrù náà gbogbo nǹkan tẹ́ fẹ́ lọ́lọ́wọ́n bá ṣe fún àmọ́ òkìní kan wá kù kíní kan o látẹnu òní ìlọ ẹ̀ ní jìnnà sí bí ìbáyìí mọ́ gbogbo àwọn ìbádà tá a máa ṣe ni o á ṣàdúrà ni o á ṣàṣàlátù ni o á jọ máa ṣe ń bí ìbáyìí pẹ̀lú nígbà tẹ́ bá ti ṣe gbogbo ilé ẹ̀rì nígbà tó àgbẹ̀ bá ṣe lọ́wọ́ náà. nígbà tẹ́ ti sọ pé tí n bá ti ń ṣe gbogbo gbèsè tẹ́ ní kí n gbé tí mo sì ń fẹ́ náà lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ń darapọ̀ mọ́ yín wípé máa rí solution tó tó ṣẹlẹ̀ kò sí wàhálà kódà tẹ́ ní kí n dúró pé ká bẹ̀rẹ̀ àdúrà lénìí kí lè bò bí ó ṣe tó sọ pé òun wá mi mo rẹ́dì. ẹ lọ sílé àmọ́ anytime tẹ́ bá ti ṣe tán ẹ máa bọ̀ àwa wà ní báyìí ní gbogbo ìgbà. lágbára Ọlọ́run èmi lẹ́rìí lọ́la tílé ọ̀la bá ti mú. Hi. Mr. Anjanu. Uncle. Bí ẹ̀kọ́ gbogbo Anjanu náà ti já sí. Ẹ̀wọ́ ní wàhálà tó ń fi mí ṣe bí ìpínlẹ̀ báyìí ní sí. Hi. Kí ló fa gbogbo rẹ̀ dáradára? Ṣé ó máa ga owó máa burú o? Èmi lẹ́yìn Àjànú kan ọ̀rọ̀ nítorí sọ àmọ́ bí tí ó gbà yọ. ọwọ́ alákìtì ó sì lè ní yáàyà lásìkò tó bá gbẹ́ran lọ fálùjàn náà ó lè pẹ́ kó tó dé wá bá ọ ọgbọ́n sọ̀rọ̀ yóò wà mọ́kà jújù tó bá wà bẹ́ẹ̀. Kó má ṣe pé ọ̀rọ̀ tí bàbá ń bá mi sọ ló gba ní lateness away ni pé ó lè pẹ́ ńjọ́ kan o. Okay. Àjànú ní program ń bò mí. If that is the case, ìbí náà ló bá bá mi. Àdúró dé ẹ̀ ó lè kó bá mi.
ìwọ jẹ́ farabalẹ̀. Jájọ máa wúra wa lọ́ọ̀kan sọ̀kan báyìí. Báńjẹ̀ lọ bá ti dé. Alùpùpù ọgbà tírígbà ìbáta ní fún mi ní báàgì ó sì máa gbẹ́ran lọ. Lọ́ba tán, wọ́n máa sùn dé. Ọmọ ènìyàn. Ọmọ ènìyàn. Ẹ má dọkọ mi ó kú báyìí, ẹ gbà mí bàbá. Ọkọ rẹ ò ṣàlàyé fún ọ ohun tí mo wí fún un. Màmá gbogbo ẹ ló ṣe lálàyé. Ẹ dákun bàbá ẹ bá wa sọ, ọ náà ló já mọ́ pọ̀dọ̀ yín lọ́rọ̀ kan. Àwíkó tó dá ní àgbàjàkadì. Mo kìlọ̀ fọ́kọ yín dáadáa. Mo ní ènìyàn ló lè ṣe àlùjànnú, àlùjànnú ò lè ṣe èèyàn. Níwọ̀nba àgbà tádéhùn bá ti ń bẹ láàrin yín. Ó bá àlùjànnú ṣàdéhùn ewúrẹ́ èyí ti ṣe ènìyàn burú lọ́pọ̀lọpọ̀. Ènìyàn burú lọ́pọ̀lọpọ̀. Òun àtàlùjànnú ló lẹ́jọ́, èmi rẹ̀ kọ́. Bàbá ẹ dákun, kí wọ́n là á ṣe báyìí? Ẹ má dọkọ mi ó kú ẹ gbà mí. Ẹ dákun bàbá o. Àwọn yín ló ṣe mí nítorí mo mọ̀ pé ìrìn àjò tẹ́ ń bá rìn yìí ẹ̀ mọ́wọ́ mẹ́sẹ̀ bẹ́ẹ̀. Ewúrẹ́ náà lẹ́ wà tá a padà lọ rí fún àlùjànnú. Ẹ gbọ́ ewúrẹ́ ní kẹ́ lọ rí wá wá. Bàbá ti méwúrẹ́ wá, sọ́kọ mi ó gbádùn. Wọ́n ṣàkóso. Bàbá ẹ sí ojú òní tí yín. Àmẹ́wúrẹ́ ni bá ní ìsìn. Ẹ ṣé mo bàbá. Ẹ ṣé o. Sọ́sí jẹ́ ìmọ̀ sọ̀rọ̀ báwọn àwọn àlùjànnú ọ̀gbádùn. Ẹ̀bùn pé ojú oṣó lé ojú àjẹ́ òṣìṣẹ́ wò ẹni tí ó bá ṣẹ́só láyé yóò ládéhùn tó dúró déédéé. Èyí pé èèyàn ládéhùn àlùjànnú ládéhùn. Ẹ̀mí èèyàn ọmọ jèmi lójú o. Wọ́n bá ṣẹ́só kó kú okú dànù ni ọmọ ti ṣe tó bá wà fún ọ. Bàbá àgbàlagbà. Irú wọn lè tó jẹ báyìí báyìí. Yàtọ̀ bàbú egbò ń bọ̀. Bàbá àgbà. Ìyàwó mi, gbogbo ṣe ń sọ̀rọ̀. Jasper, sorry. How many times have I been sọ fún yín pé kí n má máa pè mí bẹ́ẹ̀ ṣe ń pè mí máa jọ̀sẹ̀ mọ́lẹ̀? Ẹ ṣe exercise ni ká pè yẹn ni. Ìtọ́lá ọmọ bá kó má kú dànsáàkì. Wọ́ bóyá mi pé mi ò tí ì ṣe nǹkan tí mo fẹ́ ṣe lénìí, mi ò jẹ́ pé ó yẹ yín. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yẹn, ìgbà ìmọ̀ ni. Kò dẹ̀ sí nǹkan téèyàn ò lè ṣe nígbà tí ò bá mọ̀. Ìyàwó mi súnmọ́ mi ó jìnnà sí mi jù. Mo fẹ́ kí ìyàwó mi wà níbí báyìí lénìí láti lè jẹ́lẹ̀rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Kì í ṣe Tásọ̀rẹ́. Wo mọ́tò tó fẹ̀yìntì yẹn. Ṣé lè? Mo ti fún ẹ. Ọjà rẹ̀ bò. Jasper, mo mọ̀ ẹ́ jù kó o má sọ̀rọ̀ síta kí nǹkan máa wú ọ kí n máa wù ẹ́ mo lè read mind ẹ̀ wà á máa wò pé títẹ náà ńkọ́. Ọlọ́run ṣe tí kì í ṣe àlùkùrá. Wọ́ ó ti máa ń sọ fún mi tipẹ́ pé mọ́tò ò nífẹ̀ẹ́ sí nítorí ìdí èyí mọ́tò ìdìtẹ̀ lé ni.
Ògùn àjọbọ. Irú ògùn àjọbọ òṣìwò nìyẹn. Yá. Kí ni ojú mi rí iná? Jọjọjọ inú yín wá ń dùn. Wọ́n sọ fún pọ̀ fún yín mọ́tò. Ẹ wá di pé inú yín ló pariwo ògùn lákàáyé òṣì mọ́lẹ̀. Tí mo bá ọ̀yá sọ fún wọn pé kó get out. Àfihàn alẹ́ ọjà rẹ̀ yá. Ṣoríṣẹ́. Ṣoríṣẹ́. Ìyàwó mi, mo mọ nǹkan tó ń ṣe ẹ́. N tó ń bí ẹnu mo mọ̀. Torí pé mi ò ti sọ fún ẹ tẹ́lẹ̀ àbí. Jasper, Tasore, ẹ máa bínú, ẹ lè máa wò pé bó ṣe ń sọ̀rọ̀. Ẹ máa wò mọ́ kàn pé kó wà ń bíbà láti jẹ́lẹ̀rí ni. Sódà kò ní di ọjọ́ iwájú kó wọn bá yín fa wàhálà. Mind you, valua náà nìyí. Camry mi ti dáṣẹ fún un. Tó bá wá di ọ̀la, ẹ tẹ̀ láti mú mẹkáníìkì wá. Ṣé ẹ bá sọ bẹ́ẹ̀? Ẹ mú mẹkáníìkì wá lọ́wọ́. Sórí wọ́n sí ẹ̀. Dókítà òfin pípẹ́ nínú ilé iná. Ó fẹ́ ṣèkí decision tó tóbi tẹ́lẹ̀ yìí. Ó lè kọ́kọ́ bu èmi gbọ́. Wọ́n pè mí sí sọ wá sọ nonsense ní ìṣẹ́jú mi. Kò lè work. Ìyàwó mi, take it easy now. Ilé take it easy. Sórí nínú ilé, àní ìkòkò kò ní gba omi. Kó gbẹ̀yìn fẹ́mi àti ẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, àpèyí sí ni. Ṣé mọ́ṣọ́lá ní kẹwàá pọ̀ nínú ilé? Ó yẹ kọjá báyìí. Gbogbo tó kó mi bá tó kó bá mi báyìí. Madam, ẹ wò ẹ máa lọ. Má ju aṣọ la ní kẹwàá pọ̀. Ó yẹ ẹgbà báyìí. Ẹ máa lọ. Ẹgbà báyìí. Ṣó ti rí fún gbogbo tó fojú mi rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Ṣó o wá rí? Ìwọ ló ṣe mọ́ àbí? O ló ṣe mọ́. Wà wá ṣe. Iṣẹ́ tó ló ṣe ṣé ò gbọ́ sí Bíbélì wí ni? Bíbélì sọ pé ìgbàgbọ́ láìsíṣẹ́ ó ló kú ni. Ó wá ló ṣe mọ́. Wá ṣe wá ṣe dáadáa. Ṣó ti rí náírà rí? Ìgbà tó bá máa fi kó pépà náírà jọ. Wà á rí 4, wà á rí 1, wà á rí 9. Kí ló mọ̀ tó mí? Ó ti yí ẹ̀. Ibẹ̀ ni wà á sì ti rí 3. Wà á rí 7, wà á rí 0. Kí ló mí? Ó wá ló ṣe mọ́. Just look at me. Ṣé o fẹ́ já mi wálẹ̀ ìgboro ayé ni? Níbo ni kí n ti rí gbogbo eléyìí? Níbo ni kí n ti máa rí? Ó lè sọ mí di olórí burúkú bẹ́ẹ̀ kó tó sọ mí di olórí burúkú. Màá wá ṣégè mẹ́wàá fún ẹ. Ṣé o rẹ́rù mi tó wúwo? Àti tó fúyẹ́ nínú ilé yìí, máa kó máa tún kó èso jù bẹ́ẹ̀ lọ. And mind you, inú òṣì ló máa kú. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ, ìwọ ló ṣe mọ́. Idiot wá gbà. Dúró náà kó tẹ ìgbọ́ explanation lọ́tọ̀ ọ̀dọ̀ mi náà náà. Ṣọ́kùn wá fi mí lẹ̀ ni. Mi ò tí ì sọ fún ẹ náà wípé ilé yìí sìn mo ti pa àwọn ẹsẹ̀ ìbálò àṣọ wa láti wá bá lu ẹ̀ tí n bá tà tán máa lọ fún àwọn ọmọ aláìníyàá ni náà. Ó lè ẹ́fà dánwò tó bá dánwò wá dọ̀tán ilé ilé tó bí mẹ́fà láì dá. Ó dà dúró náà dúró. Equals to 22. When you want to make it faster, you have 28 plus 4 equals to 76. Ọlọ́run fún ọ lálàáfíà. Home arithmetic 2 plus 2 22. Idiot. 22. You don't know simple arithmetic. Okay, when I had 28 plus 4. 76 olódo. Wà lọ jẹ Bẹ́ẹ̀ ní nǹkan máa kàn fún mi. mẹ́wàá ń ṣe bàbá. Ṣé ń wà mọ́ parọ́ ni? Ṣé mọ bí mi ọkọ mi ṣe wà tẹ́lẹ̀ ṣe mọ̀ wẹ̀ ni? Àkànmú ń gbọ́ bò lára. Bó ní Àkànmú? Bó lára? Look at this man head. You look like a monster. Tẹ́tí ẹ̀rí gbọ̀gàdà bí ewé ẹran tó máa ń jẹ ewúrẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ yìí. Ìwọ àti ìwọ ẹ̀rí mi. Ẹ̀wà ní irọ́ ìgbóòtẹ̀. Nàìjíríà má ṣe báyìí. Gbóòtẹ̀ o. Gbà mí. Bàbá ọkọ mi gbà mí. See them. They don't know simple arithmetic. 2 plus 2 equals to 22. 26 plus 4. Kí ló dé tẹ̀ fi tó létí tẹ̀? They don't know simple arithmetic. 2 plus 2 equals to 22. Bàbá ọkọ mi. Èmi náà ti ṣàkóso orí tó bẹ̀rẹ̀ ni. Kódà ń gbé òṣù mi ni mo lọ pè lákọ̀ mi. Tó kàn máa bọ̀ bàrẹ̀ lọ ilé babaláwo ilé alájòtàn ní kára alọ ọbẹ̀ ọdọ tán náà ṣe ń bẹ̀ wọ́n ní améwúrẹ́ wá améwúrẹ́ lọ gbogbo ẹ̀ láti kódà
onídìí tẹ́lẹ̀ bàbá bàtà àti yẹn ló ṣe dùn. Ìdí ó kù sí inú ẹgbẹ́ ní ẹ má jẹ́ sọ́kò. Honestity, mo rán ni wọ́n. Ọmọ tó ṣe. Pé tí ìyẹn bó ṣe rí fún tó bá ti tó aago mẹ́rin. Ewúrẹ́ odidi. Mo ní àbá kan tá a lọ tó bá ní àṣẹ àti bí ọba kù sí àwọn àṣẹ. Ẹ sí yé. Ẹ̀jẹ̀ mi ọmọ rẹ̀. Ọ̀dà ọ̀. Kí lorúkọ tíra tẹ́ni kìnnà yín? Kẹ́ ẹ lọ ra Dùrúsùlì Àwàlíyà bàbá wa Ṣéù Ádámù Àlẹ́ Àlórí Lágége ló ṣe tíra yẹn jáde òun ní kẹ́gbìyànjú kẹ́ lọ. Ọ̀dà ẹ ṣe gan. Dùrúsù Àwàlíyà. Ó ti yé mi àfà. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ajia. Salaam alaikum. Wa alaikum salam. Ṣé ìbínú kó tó jẹ́ mẹ́ta? Èyí náà ti fẹ́ wá rí ní ti pẹ́. Ẹ̀pẹ̀lẹ́ sá. Nǹkan ló mọ̀ ṣẹlẹ̀ sí nàfà. Àwọn olè ló wá ká mọ́lẹ̀. Gbogbo ẹrù, gbogbo nǹkan, gbogbo góòlù mi náà gbà lọ. Ẹ wá mọ nǹkan tọ́nà ń ṣe inú ayé mi. Ẹrù tán gbà lọ́wọ́ mi wọn kò lọ. Wọ́n kó kalẹ̀ fún mi. Wọn kò lọ. Àfà kínní kan ní ẹ̀dùn ọkàn mi tí mo wá rí ní fún. Ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí. Àfà. Náà. Bóyá torí pé wọ́n rí pé kò sọ́kùn lọ́dọ̀ ló jẹ́ kí wọ́n mọ ọ̀nà pọ̀ láti mọ wá sí jàǹdùkú lórí. Ẹ ní àwọn olè wá sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n sì kó ẹrù. Wọ́n kó ẹrù. Àmọ́ wọ́n tún wá padà fi gbogbo ẹrù náà sílẹ̀ wọ́n tún gbà tí wọ́n. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kẹ́ bá ń ṣàwọn àdúrà kẹ́ bá ń bẹ Ọlọ́run kó lóun yan adé orí títì gbogbo mi kó ka gba kó kán ọmọdé o kó ká rúgbó ẹni Ọlọ́run bá ti mọ̀ fún mi àfa bóyá látọ̀dọ̀ yín náà lọ́lọ́run ó ti mọ̀ ẹ dábọ̀. Nínú ìjọ wa ọkùnrin tó bá wà responsible kí n bá yín sọ láàrin ìjọ pé ẹ ní ìdí adé orí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á tọ́ wa sọ́nà. Màá bá yín sọ láàrin àwọn ìjọ fáwọn tí ó ṣe fọkàn tán nínú wa àmì mi lónìí dúró ní màá bá yín ṣàdúrà lórí ẹ̀. Àmọ́ ó wá ní àdúrà kan tí ń fún yín tẹ́yìn náà máa lọ ṣe tẹ́ ẹ bá ti ń kí ìrun mọ́ gúrùpì tán ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ṣáájú ká tó kí ìrun ṣáì kẹ́ ẹ máa ṣe àdúrà yìí. Àdúrà náà ni wàlíkáìtù àlẹ́kà mọ̀hábátà níní ẹ máa ṣe mọ́kànlá ẹ̀ tẹ́ bá ti kí ìrun mọ́ gúrùpì tán kẹ́ ẹ tó kí ìrun ṣáì gbogbo nǹkan tá à ń fẹ́ lọ́wọ́ náà ṣe fún mi. Wọlá kúwọ́tà ilá lílá ìlú. Kò sí wàhálà bàbá yìí fún àwọn ọmọ ọgbà. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣe tí náà láṣẹ tí ẹ bá ń bá. Ẹ̀ṣẹ̀ kí ẹ̀kọ́. Ọlọ́run á wá pẹ̀lú. Àmínú ya. Àmínú ya. Kẹ máa ṣàdúrà náà dédé o. Tẹ bá ti ń kírun mọ́ngúrùbì tán ṣáájú kẹ tó kírun ṣáì ẹ máa ṣe mọ́kànlá àdúrà ó gbà. Àmínú ya. Àmínú ya. Ó dà o. Afa. Mo ṣe bí ẹ ti sọ fún mi pé ó dárọ̀ tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, mo sọ pé ó dárọ̀. Àmọ́ bí mo ṣe ń lọ lẹ́ẹ̀kan, mo pàdé ọmọbìnrin kan pupa báyìí. Èmi kàn pàdé ẹ̀ lọ́nà ni. Àbí alájà tó wọlé wá. Sálàjà ni. Òun náà ni ó ṣe ó ṣàpupa. Bẹ́ẹ̀ni, ó ga báyìí. Ṣé kò sí wàhálà kankan? Ẹ mọ̀ rí níbì kan ni. Èmi ò mà alájà yẹn. Mi ò mọ̀ rí o. Mo kàn sí bí mo kàn wí pé yóò jẹ́ nìkan tó máa rojọ́. Rojọ́ bíi báwo? Ìmùra àwọn obìnrin bí kán sá máa sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ nígbà tí ò ń ṣodi. Wọ́n sọ̀rọ̀. Àmọ́ kò sọ nǹkan kan pé bóyá ẹ mọ̀. Ẹ wá rí obìnrin tẹ́ ẹ sọ ẹ̀ alájà yẹn ọ̀dọ̀ mi ló wá. Bọ̀ tó wá ó sọ̀rọ̀ kan
opó ni arábìnrin yẹn ó wá ní ìdí adé orí kò tí ì ju nǹkan bí oṣù 5 lọ tí ọkọ ẹ̀ jáde láyé. ní ìsìn wọ́n ṣẹ̀ jáde ilé opó àmọ́ wíwá tó wá síbí báyìí ó ní kí n bóun sọ láàrin àwọn ìjọ wa tá a bá rẹ́ni tó wà responsible tó jó lótìtọ́ èèyàn tí òun lè fi ṣe adé orí tó ní interest. ó ní ìdí adé orí ẹni tó wà responsible. àfa bẹ́ẹ̀ wà lọ Sókótó àpò Sókótó yín ló wà. ṣé pé ẹ̀yin náà àbí. kéde pé ọkàn tèmi náà ó mọ́ sí obìnrin wo ṣùgbọ́n èmi kò wí pé bí kò ní dáa pé tó jó pópókùn dá wà èmi kan tó mi fẹ́ ṣe o tó bá èmi kan tó kọ́kọ́ jẹ́jẹ́ pé mi ò ní fún obìnrin kan tẹ́lẹ̀. kò sí wàhálà àmọ́ èmi ò tí ì wá lè sọ kankan lórí ọ̀rọ̀ náà báyìí o àfi kí n mú ojú ẹ̀yin méjèèjì kí n fojú yín rinjú kí n sọ fún un tó bá jẹ́ pé òun náà gbà bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé a lè mọ ẹṣin lọ sódò ni a lè ti pa fún lómi mu nígbà tó bá rí yín tó bá ti accept kò ní sí wàhálà. èmi náà pé bóyá kí ẹ mọ̀ bóyá kẹ́ ẹ fẹ́ mi ní nọ́mbà rẹ̀ kí n kàn pé pé alájà o ẹjẹ́ àpàdé yóò bá kí n sì bá sọ̀rọ̀ ni. ẹ má gba nọ́mbà ẹ̀bẹ̀ yẹn o ẹ jẹ́ kí n pe ẹ̀yin méjèèjì papọ̀ tó bá ti fọwọ́ sí kò ní sí wàhálà. ẹ jẹ́ lọ́ra tẹ́ nira. àbá o. ẹ má gbàgbé tíra yẹn. àyìn gbàgbé. yusuf awaliya. ẹ̀yin náà má gbàgbé alájà o. alhamdulilayi. Bàbá ẹ kú jókòó. Ìdí tí mo fi ní kẹ́mẹ́ẹ̀tì lọ ni pé mo fẹ́ kí ọ̀rọ̀ tí a sọ níbi báyìí pẹ̀lú àwọn àfa Abdulrahman lónìí mo fẹ́ kọ́rọ̀ náà kó ṣojú yín. Àfa Abdulrahman ẹ̀rí bàbá tó jókòó sílẹ̀ yìí wọ́n ní àbúrò kan ní ọ̀dọ̀ wa níbi tá à ń ṣètọ́jú lọ́wọ́ owó ni kókó ni à ń pe orúkọ àbúrò wọn yẹn. Àbúrò wọn tí mò ń sọ yìí ó lọ ṣe oògùn owó ni àmọ́ látàrí bó ti ń bẹ nínú kádàrá Ọlọ́run tí a mọ̀ sí àṣẹ ọ̀run pé ìwáyé tí arákùnrin wá sáyé olókìkí èèyàn ni ó yà olówó ni ẹni táyé ó mọ̀ lóko tí wọ́n á mọ̀ lódò tí wọ́n á mọ̀ káàkiri àgbáyé ni ó lọ ṣògbìn Ọlọ́run jẹ́ kó rí ṣe ó ṣeé ṣe owó dé tabua àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nǹkan tó gbẹ̀yìn ẹ̀ nǹkan tí ò dáa ni ló wá fàtàrákùnrin náà tó fi ń bẹ lọ́dọ̀ wa ní àyìn lónìí tá a ṣètọ́jú ẹ̀. Ẹ wo ẹ̀yin náà ní ọjọ́ kìíní àná tí ẹ lọ sí ọ̀dọ̀ àwọn alájà wa tẹ́ fẹ́ gba ọ̀nà kan àbí ọ̀nà míì bá wọn ní nǹkan papọ̀ tí ò bá já sí pé ọ̀rọ̀ náà tẹ́ ẹ rántí lọ́jọ́ náà lọ́hùn ẹ bá ti bá wọn ní nǹkan náà papọ̀ àmọ́ nǹkan náà kò bá ṣeé ṣe látàrí pé ó ti ń bẹ nínú àṣẹ ọ̀run wípé irú nǹkan bẹ́ẹ̀ á ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì nílé ayé tẹ́ wà nǹkan náà fi ṣe lọ́jọ́ yẹn ẹ wá wò látara pé ẹ gba ọ̀nà èṣù torí ní ọjọ́ náà ọ̀nà tí ẹ ń gbìyànjú láti gbà yẹn ọ̀nà àṣetọ́nì ni àṣetọ́nì dẹ̀rẹ̀ iná wúlà fún àdúgbò bí lọ́lọ́wọ́n bá pè nínú àlùkùránì ó ní ọ̀tá bàbá ńlá wa làṣetọ́nì ṣe ó ní káwa náà ká mú àṣetọ́nì lọ́tà ká jìnnà sí nítorí pé gbogbo nǹkan tó ṣùgbọ́n lóhùn fẹ́ ṣe fún wa ó fi ń tàn wá ní látàrí láti lè fi gba nǹkan tó ju bẹ́ẹ̀ yẹn lọ lọ́wọ́ wa. àfà ẹjọ́ ẹ má bínú owó ni kókó tẹ̀ ń sọ yìí bàbá ṣé kì í ṣe owó ni kókó wà kàn mí. ṣé ẹ máa ra ni. ọ̀rẹ́ mi ni owó ni kókó ìyàwó mi owó ni kókó dáadáa ṣé rí owó ni kókó ó lè ṣe nǹkan tẹ́ ló ṣe yìí torí pé gbogbo bàtà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí ògùn ló máa fi lọ́ mi so ara owó ni kókó wà yá báyìí. ó ń bẹ lọ́dọ̀ wa ní àyè náà ṣètọ́jú. ọlọ́run bá ń fún lálàáfíà o bá ń fún lálàáfíà o. Àfà Abdulrahman nǹkan tí màá wá fi káàdì ọ̀rọ̀ ìnílẹ̀ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé oṣù Ramadan ti ń bọ̀ lọ́nà tí a sì mọ̀ pé obìnrin téèyàn bá so ìdí ẹ̀ kò lẹ́tọ̀ọ́ kó dáná sàárì fún yàn àbí kó dáná àwẹ̀ fún yàn. Màá fẹ́ kẹ́ ẹ tètè ṣe gbogbo àwọn ọ̀pálẹ̀mọ́ tẹ́ bá máa ṣe lọ́tùn lósì kẹ́ ẹ tètè so igi tó ń bẹ láàrin ẹ̀yin àti ẹlẹ́yà wa kán fi lè jẹ́ lẹ́tọ̀ọ́ yìí. Alhamdulilayi afa àwọn náà ti múra ẹ̀ lágbára Ọlọ́run very soon. Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe. Mo gbà ládùúgbà fún ẹ̀yin méjèèjì Ọlọ́run á jẹ́ kó lálùbáríkà o.
kó ṣe sọ̀rọ̀ fún mi. Àbá ẹ jẹ́ kí mi máa lọ. Gẹ́gẹ́ bí ìyàwó mi ṣe sọ àti ìmúra ẹ̀ lágbára Ọlọ́run àwẹ̀ tá a fẹ́ mú yìí ní gbogbo nǹkan tẹ̀sí ṣe ti àwẹ̀ yìí Allah ọ̀nà mi lọ́wọ́ máa gbé. You